mẹ́rin ní àgbàgbà. Àwọn ìdílé mi gbẹdẹ. Lọ́dún pé àánú láàrin gbà. Aláàrẹ̀ jẹ́ fún. Ìlànà náà ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ náà. Aláyọ̀ ṣé o mọ àwọn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà, lóṣù náà, lọ́sẹ̀ náà, lọ́jọ́ ẹtí mọ́. Àwọn tẹ̀lé ni àwọn bí ọ àwọn bí pípẹ́ ní ìlú nílẹ̀ ìbàdàn ní àdàdínlẹ́yìn wọn tí wọn. Bàbá wa ẹ̀ṣẹ̀ wọn láyé òsì gbà ẹ̀sìn kọ́sà. 22nd of October 2023, Times Square High. Here the Kajala, here Amada. Nítorí àlàyé. Ẹ wá àwọn èèyàn jankan-jankan. Àwọn kan ti dókè lọ bàbá àti ìwé. Ẹ wo, àwọn kan ṣípò lọ́nà àti ìbọn àwọn òsì ìgbé àwọn tó tó nípa sí.